Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyìn fún o. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyìn fún o. Ẹ̀ka hallelujah. Hallelujah. Wólẹ̀ fún o. Ẹ wólẹ̀ fún o. Ẹ gbé ògo. Gbé ògo. Sọ́lọ́run wa. Sọ́lọ́run wa. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Jésù nìkan lolùgbàlà tó lè gbani là. Ọba wa ni mo fìyìn fún ọ. Ọlọ́run mi ìyanu ìyanu akakatirika akakatirika onípẹ̀lú ògo alùdẹ̀mùdẹ̀mù wòmíwòmíwòmí olórí aríran òjijì ọlá rẹ òjìgòjìgò aláìnípẹ̀kun àrágbèrègèdè tí bẹ lóde ọ̀run alùgbàgbàgbà abalẹ̀ hamilẹ̀ abùkì amòkè agbára àlópin ògbòmùgbòmùgbòmù òkìkìtì ayé òkìkìtì ọ̀run òun nìkan ni aláyé alọ̀run òun nìkan ni alọ̀run gbàṣẹ ọba tí ń gbani ni ọba tí ń lani ni ọba tí ń rí ni ni ọba tí ń sọ́ni ni ọba tí ń kọ́ni ni ọba tí ń yéni ni alágbàwíyàwá olùpilẹ̀ṣẹ̀ òun láláṣẹ ẹ̀ka òdodo balógun ìgbàlà ọlọ́run mi àwọn kan ń wò ọ́ wọn ò mọ̀ pé wọ́n ni ojú wọn fọ́ wọ́n tẹríba fún gi ọpọlọ wọn dàrú wọ́n bọlẹ̀ ilẹ̀ tó dá láráyé ń bọ̀ ilẹ̀ ògbò wọn ṣebíṣẹ́ rẹ ni aráyé ṣìnà wọ́n fàjẹ́ ṣèyá wọn kò ṣó ṣe bàbá lọ́jọ́ ẹbọ pé kò ṣó mú wọn dájọ́ àjẹfẹ́dọ̀ síbẹ̀ lọ́jọ́ ogúndé wọ́n gbalẹ̀ aláwo onífàpẹ̀ràn amúdàwọn àgbà lọ apapín ìtawó àṣepọ̀ mú ti mọ̀ lọ lọ́jọ́ ogúndé mùsàdolúwa èmi mọ̀ ọ́ o ọlọ́run mi ṣe bí ìwọ ni olórí ogun ìwọ ni ọ̀kan ṣoṣo ìjìnlẹ̀ olùpẹ̀rẹ̀mú olùpẹ̀rẹ̀mú olùpẹ̀mẹ̀rin olùpẹ̀mẹ̀rin olùpẹ̀gẹ̀dẹ̀ olùpẹ̀gẹ̀dẹ̀ ìwọ lọ́lọ́lá ìwọ lónìí ògo àtọ́lá tìrẹ ní Jésù òun lọ́nà òun nìyé òun lolùgbàlà Yorùbá gbàjọ́ wọn jó fún Jésù àwọn Haúsá wọn gbàjọ́ wọn jó fún Jésù ọmọ Ìgbò wọn gbàjọ́ wọn jó fún Jésù lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wólẹ̀ lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká júbà Jésù. Ọkọ àlàyé yóò máa yí ọ́. Ọkọ àlàyé yóò máa yí ọ́. Olúmọdúpẹ́ pé mo wà nínú wọn. Ọkọ àlàyé yóò máa yí ọ́. Kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o, kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Ọjọ́ mo ti ń rọ́gùn kò gbẹ́rí. Ọjọ́ mo ti ń rọ́ṣẹ́ kò má gbẹ́. Ọjọ́ mo ti ń rọrùn kò jẹ́ àlùlẹ̀. Iṣẹ́ Olúwa ni. Ṣíyabani rai. Ṣíyabani rai. Ubangiji mashito ṣíyabani rai. Ṣíyabani rai. Ṣíyabani rai. Ubangiji mashito ṣíyabani rai. Ṣíyabani rai. Ṣíyabani rai. Ubangiji mashito ṣíyabani rai. Inasamu Yesu yadawo. Inasamu Yesu yadawo. Inasamu Yesu yadawo. Inasamu Yesu yadawo. Uriacha. Bá a ti ń wọlé yẹn ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká máa yin Ọlọ́run lógo. Wákàtí kókó àdúrà mi òun náà la tún ti kalẹ̀ sí gẹ́gẹ́ bá ẹ̀ ṣe wa lọ́jọ́ mẹ́jọ ní ìkànnì tí a wà ibikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi mo ní lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run kó máa bá yín níbikíbi tẹ́ ẹ bá ti ń gbóhùn mi báyìí. Wákàtí kókó àdúrà mi òun náà ni apètò yìí bí èèyàn bá ń la nǹkan kọjá irú àdúrà wo ló yẹ kó gbà.
ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà ní mo ti wà níwájú bóun bá ti gbàdúrà ìṣẹ́jú 5 ohun mọ nǹkan tóun ò wí mọ́. tó o bá lọ sí orí YouTube wa wọ́n ṣàgọ́gù wákàtí kókó àdúrà mi wàá dẹ̀ ra àwọn kókó àdúrà mi lórí channel Kúnlé ọmọ Aláàfin Ọ̀run. wàá rí àwọn kókó àdúrà mi kó fẹ́ ṣe fíjì ọjọ́ 7 wàá rí àwọn kókó àdúrà tó máa gbà nínú àwọn yẹn. ṣùgbọ́n bó ṣe ń wọlé bó ṣe ń dé orí channel yẹn ẹ jọ̀ọ́ ẹ máa bá mi subscribe ẹ máa bá mi subscribe kẹ́ sì máa like ẹ̀ ká lè mọ̀ pé ẹ̀yin ènìyàn wípé ẹ̀ ń jẹ mùkúntùn ẹ̀. ní ọ̀sán yìí ibi tá à ń lọ ní agbára gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ètò pápátá gbogbo yín pápátá náà ni mò ń kí ẹ káàbọ̀. mi ò lè dárúkọ gbogbo yín tán lẹ́ẹ̀kan. Túndé Ẹ̀bídẹ̀rọ̀ Bíọ́dún Lẹ́ṣí gbogbo yín pápátá náà ni mò ń kí àti màmá wa Debbie Tèmí Títílayọ̀ mi màmá wa ìyá ológo Esther mo dúpẹ́ Ọ̀nàbọ̀tẹ̀ gbogbo yín pátá ẹ káàbọ̀ sórí ètò. bí a ṣe ń wọlé yẹn ẹ jẹ́ á máa pe àwọn ènìyàn wọlé gbogbo àwa tí a wà ní redemption camp tí congress ń lọ lọ́lọ́ báyìí mo ní ìbùkún Ọlọ́run yóò jẹ́ tiwa o Olúwa bùkún fún wa o. bó o báyìí tí ìdè congress yẹn ìwọ náà make sure pé lọ pé o gba ire tiẹ̀ o gba ìbùkún tiẹ̀ kí ire kó sì jẹ́ tiẹ̀ lórúkọ Jésù Kristi. bá a ṣe ń wọlé yẹn ọpẹ́ ni àkọ́kọ́ máa dá ká máa yin Ọlọ́run lógo torí pé orin tá à ń gbọ́ lọ́wọ́ báyìí orin ọpẹ́ orin ìyìn ni gbé sókè. Santa Fe, Santa Fe, Uriachan, Akwai Uriachan, Santa Fe, Santa Fe. Inazamu, Iyesu yadawo, Inazamu, Iyesu yadawo, Inazamu, Iyesu yadawo. Santa Fe, níbo ló wà tí Jésù bá dé o? 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 Ilé kan wà fún mi, ilé kan wà. Controversy, Jesus Christ is the Lord. No controversy, Jesus Christ is the Lord. I will lift you up, there is no one like you. Hallelujah. I will lift you up, there is no one like you. You are the most high. You are the most high. You are the most high God. You are the counselor. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high. You are the most high God. You are the most high.
makashanda karyama meru talianda zurinda bakasande karyadaba. Father, we bless your name, we bless your name. Agbe orúkọ yín ga bàbá. Ọlọ́run tó ní ayé tó ní ọ̀run, ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ. Ọba tí jẹ́ mọ́ mi, ọba tí jẹ́ mọ́ mi, máa gbé ọ̀gá. Àṣèbá yín ní wákàtí ọ̀wọ̀ yìí, ògo ni fún orúkọ yín. Jésù Olúwa wa. Lọ́wọ́lọ́wọ́ báyìí, a ó lọ síwájú tí àánú. Olúwa wẹ̀mí láwẹ̀mọ́. Gbogbo àwọn àbàwọ́n ẹ̀ṣẹ̀ tí ìfẹ́ ní rí tèmi ṣe lónìí, Olúwa dáríjì mi. Gbogbo àìṣedéédé ayé mi, Olúwa fẹ̀jẹ̀ rẹ̀ parẹ́. Olúwa sọkàn mi di mímọ́. Olúwa wẹ̀mí láwẹ̀mọ́ kó nu àìṣedéédé gbogbo. Àwọn ẹ̀ṣẹ̀ àjogúnbá, àwọn ẹ̀ṣẹ̀ ìran èyí tó ń dúró gangan tì mí. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ mú kó lọ́rùn mi. Aṣọ ẹ̀gbin tá a fi wọ̀ mí, Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ̀ dànù kó láyé mi lónìí. Olúwa wẹ̀ mí tọkàn tara tẹ̀ mí. Olúwa máa sọ mi di mímọ́, ẹ jẹ́ á sọ di àdúrà. Olúwa wẹ̀ mí mọ́. Olúwa sọkàn mi di mímọ́. Gbogbo àìṣedéédé ayé mi, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti fara kó, àwọn ọ̀rọ̀ wèrè tó ti tẹnu mi jáde, àwọn ọ̀rọ̀ àlùfàǹsà tó tẹnu mi jáde, gbogbo àwọn ọ̀rọ̀ tó ti di ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn, Olúwa dáríjì mi. Olúwa wẹ̀ mí mọ́. Gbogbo àwọn àṣìṣe ìkọ̀kọ̀, Olúwa dáríjì mi. Gbogbo àwọn àṣìṣe gbangba, Olúwa dáríjì mi. Ẹ̀ṣẹ̀ tí mo dá tí mo mọ̀, èyí tí mo dá tí mi ò mọ̀, Olúwa dáríjì mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo dá lójú ayé, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo dá lójú ọ̀run, Olúwa wẹ̀ mí láwẹ̀mọ́. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Ẹnìkan ní sóṣeṣe kéèyàn dẹ́ṣẹ̀ lójú ọ̀run. Bíbélì sọ nípa ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òní àlá ti ń wá. Ẹni tó rí ìgò bíà, torí ìgò ọtí pé nígbà kan tó ń sì wà ní ayé òun máa ń mu ọtí gan o. A tún wo ìgò bíà yẹn, a tún máa dá lọ́rùn. Ìntòrò títí tó fi sùn nìyẹn. Nígbà ó dojú oorun, ó ti lo ìgò bíà méjì kó tó jí, ó ti wọnú ẹ̀ṣẹ̀. Olúwa dáríjì mi. Olúwa wẹ̀ mí mọ́. Owó obìnrin ní kíkọ́ àti ìbá ṣe pé ìgbàgbọ́ irú obìnrin tá a bá mú nígbà tó máa sùn ó ti lọ lára obìnrin, ó ti ṣe gbogbo ẹ̀. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ojú oorun nìyẹn. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ojú ayé, gbogbo ẹ̀ṣẹ̀ ojú oorun, ẹ̀jẹ̀ Jésù mọ́ paramọ́. Olúwa wẹ̀ mí mọ́. Olúwa sọkàn mi di mímọ́. Olúwa tún ayé mi ṣe lónìí. Olúwa ṣàánú fún mi. Gbọ́ Ọlọ́run àánú. Jésù Kristi Olúwa wa. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde o. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde. Egungun gbígbẹ dìde o. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Àṣẹ jáde látọ̀run. Egungun gbígbẹ dìde. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣẹ pé. Bẹ́ẹ̀. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, má ṣe dáwọ́ dúró. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀, bàbá ṣe láṣẹ pé. Ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé mi, bàbá ṣe láṣẹ pé. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run náwó agbára. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Iná ńlá máa bú jáde o, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára o. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Iná ńlá máa bú jáde, ẹ̀mí Ọlọ́run ò náwó agbára. Ìbà Olúwa, ìbà Èdùmàrè,
ọba alágbádá iná ẹlẹ́bùrú ìkẹ́ ipa tó. tó ẹ jẹ́ máa kí wa káàbọ̀ sórí ètò lónìí ètò tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ńlá pè ní kókó àdúrà mi láti tí olúwa fi sí wa lọ́kàn láti máa ṣe nítorí pé ohun tí a ṣàkíyèsí ni wípé ẹ̀mí ìgbẹ̀yìn ayé ó ti dé ó sì ń gba àdúrà kúrò lọ́wọ́ àwọn ènìyàn bó ṣe ń gba àdúrà kúrò lọ́wọ́ àwọn èèyàn ó ń gba bíbélì kúrò lọ́wọ́ wọn ẹ rí i pé even gan láàrin christendom sìn wọ́n criticize àdúrà ju kíni dálẹ̀ lọ àdúrà ni tí wọ́n criticize jù nísìn kò sí bó ṣe fẹ́ gbà kò sí bó ṣe fẹ́ gbà ẹlòmíì tiẹ̀ sọ pé ṣé gbogbo ẹ̀ la máa fi gbàdúrà ni tó bá tiẹ̀ lọ sórílẹ̀-èdè wa ní nàìjíríà lọ́wọ́ ní àdúrà nìkan là ń gbà gbogbo nǹkan la gbọ́dọ̀ fi ṣàdúrà kódà nǹkan tó ń ṣe lọ́wọ́ fúnra rẹ̀ ọwọ́ ara ẹ̀ ló fi ń ṣe o gbọ́dọ̀ fi ṣàdúrà òun jẹun kì í ṣe pé Ọlọ́run máa bẹ́ ẹ jẹ ìwọ ló máa fọwọ́ ara ẹ jẹ wàá gbàdúrà jẹ rí jẹ torí tó bá táyé ọba fẹ́ kó lóúnjẹ yẹn jẹ ò lè rí jẹ torí pé inú ayé tá a wà yìí ayé tó kún fún ọ̀pọ̀lọpọ̀ forces of darkness ni tọ́lọ́n bá ṣe ọ lójú ẹ̀mí wàá mọ tí ń ṣẹlẹ̀ àwa tí àwọn ènìyàn máa ń pè lóòrèkóòrè la mọ tí àwọn èèyàn nǹkan mi ẹ gbọ́ sétí tí ìbá ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run ẹlòmíì agbọ́n tí ń ṣe ẹlòmíì orí ẹ̀ ó sì fẹ́ yí ṣùgbọ́n Ọlọ́run fi sí wa lọ́kàn wípé ká lè mọ ní àkókò láti gbàdúrà ẹlòmíì ó tiẹ̀ ti sú kò mọ kókó àdúrà tí ó gbà ẹlòmíì ọmọ ibi tó fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀ gbà ṣùgbọ́n lónìí ibi tá à ń lọ ní agbára lórí ètò àdúrà yìí ibi tá à ń ṣe kí ni ó ní agbára a sì ní àkókò púpọ̀ òun la ṣe jájájá bàbá wa ṣe tán o lè lọ replay ẹ̀ kó wá bẹ̀rẹ̀ àdúrà gidi gan kó pọ́ọ̀sì ẹ̀ kó gbà àwọn kókó àdúrà tó nípọn ohun tí a pè tó tòní òun la pè ní àyájọ́ bíbélì ọyẹ ẹlòmíì lẹ́nu bá a ṣe ń pa àyájọ́ bíbélì yẹn oògùn ló kún agbárí ẹlòmíì àní oògùn lélẹ́yìí èmi ò rí oògùn kan tó ju báìbù lọ nínú orin ara àwọn orin àdúrà ìṣẹ́gun náà ni ó ló jẹ́jọ́ oògùn àdúrà jẹ́jọ́ oògùn lọ ó jẹ́jọ́ oògùn bíbélì jẹ́jọ́ oògùn lọ ohun tó jẹ́jọ́ oògùn ní bíbélì ọ̀tá sì fẹ́ nítorí pé ó ń da ìjọba òkùnkùn rú wọ́n fẹ́ gbà kúrò lọ́wọ́ yín àwọn àdúrà tẹ́ ń gbà ó ń dààmú ìjọba òkùnkùn ìdí ẹ̀ ni wọ́n ṣe làwọn kan ṣe èso á gbé àwọn kan wọ̀ wàá rí wípé with passion Christian ni wọ́n with passion they will criticize your prayer life instead of you pray your whole prayer the way you know how to pray it so just make sure you pray ṣùgbọ́n bá a ṣe lè tá a bá sọ nípa àyájọ́ bíbélì ohun tá à ń sọ ni wípé lílo ọ̀rọ̀ Ọlọ́run láti gbàdúrà nígbà tá a ti sọ pé àyájọ́ bíbélì yẹn èrò ẹlòmíì ti yàtọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà á mú in lọ sínú àwọn ìjìnlẹ̀ ohun tẹ́ ẹ̀ mọ̀ lónìí nípa torí pé tá a bá ń gbàdúrà a gbọ́dọ̀ ṣí wa níyè kì í ṣe pé ká máa gbàdúrà gbúrúgbúrú náà o gbọ́dọ̀ fi òye gbàdúrà o gbọ́dọ̀ fi ọgbọ́n gbàdúrà constitution wa tá a recognize ní heaven òní bíbélì o sì gbọ́dọ̀ gba àdúrà lọ́nà tó bá bíbélì mu o gbọ́dọ̀ gba àdúrà lọ́nà tó bá bíbélì mu bó bá gbé business kan kalẹ̀ ní orílẹ̀-èdè kan tí business yẹn bá lòdì sí òfin orílẹ̀-èdè yẹn o lè operate ìgbé ọ̀rọ̀ kalẹ̀ ní orílẹ̀-èdè kan ó lè dá ogun sílẹ̀ tí èèyàn bá mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ó lè dá wàhálà sílẹ̀ ọ̀rọ̀ òun la fi dá ilé ayé ọ̀rọ̀ òun la fi dá ohun gbogbo tí ń bẹ jẹ́ kí n sọ fún ọ nígbà tí ìyá àti bàbá rẹ fẹ́ pàdéra ọ̀rọ̀ ni wọ́n sọ ọ̀rọ̀ ni wọ́n kọ́kọ́ sọ ìkóríta kan ni wọ́n kọ́kọ́ sọ wọ́n dẹ̀ ṣe kíni wọ́n ṣèpàdé ìpàdé àkọ́kọ́ wọ́n ṣe nígbà tí wọ́n ṣèpàdé bí ìpàdé bá ti wáyé ibi tí ìpàdé bá ti wá sáyé ọ̀rọ̀ gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ gan ní síwájú ọ̀rọ̀ ni wọ́n sọ wípé a ó pàdé níbi báyìí ọ̀rọ̀ ó ní àkọ́kọ́ ọ̀rọ̀ ó ní kíni o àkọ́kọ́ tí ó kọ́kọ́ jáde ìgbà tí Ọlọ́run dá ayé ọ̀rọ̀ ló sọ sẹ́rí tí àwọn kan wọ́n máa ń fi
á lọ sí àwọn ìjìnlẹ̀ kan lẹ́nìí, ìjìnlẹ̀ kan. Àwọn kan máa ń ṣe àtẹ̀sí, kì í ṣe gbogbo àdúrà tán bá ṣàtẹ̀sí jíṣẹ́ ilé mi máa ṣe àmì sí, bó ti wù ká du àyàn rẹ̀ wà tó tí ó bá parí pẹ̀lú orúkọ Jésù ìgbà tèmi láyé ọ̀tọ̀ ni, torí pé kò ní nánú kò láṣẹ nú. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ni wípé a fi orúkọ kan fún wa lábẹ́ ọ̀run tó ju gbogbo orúkọ lọ, èyí ni pé ní orúkọ Jésù Kristi kí gbogbo ekú kó máa ṣe kíni, kó máa wólẹ̀. Orúkọ yìí ó ṣiṣẹ́ fún àwọn àtìgbàanì. Bẹ́ẹ̀ bá ti rí àwọn àtẹ̀jíṣẹ́ kan ẹlòmíà ńgbà bá sọ wọn á ní ńgbà bá gbà wọn á ní pé lágbára kinní kan Olódùmarè bàbá Jésù Kristi ni, ṣùgbọ́n fi orúkọ kan fún wa gẹ́gẹ́ bí atọ́nà. Àwọn àdúrà babaláwo pọ̀ lórí WhatsApp tẹ́ ń gbé kiri, tẹ́ pé babaláwo lọ́tẹ̀ àdúrà wọn ò lè pe orúkọ Jésù, wọn ò lè pè. Ọ̀rẹ́ mi kan òun ló ti àdúrà yẹn jáde, ó wá sẹ́ǹdì ẹ̀ sí mi, mo wá pè padà, mo ní àdúrà wo ló sẹ́ǹdì sí, mo ní kí ló dé, mo ní kó orúkọ Jésù sí, ó ní mo ṣeun, ó sì ṣàtúnṣe ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, torí pé orúkọ yẹn. Mo rántí ìwàásù kan tí bàbá bá dáre gbàyé wọ́n ń wà lórí rédíò ní àkókò yẹn. Bàbá yẹn ń sọ, ó ní orúkọ Jésù ó ń bẹ lẹ́nu mi, orúkọ Jésù ó ń bẹ lẹ́nu mi. Bàbá wa Ìyàndá àwọn lórí kíni ni wọ́n ti wàásù ọ̀rọ̀ yẹn lórí rédíò Ògùn rédíò. Wọ́n ní orúkọ Jésù ó ń bẹ lẹ́nu mi, ó ju iná lọ, ó ju àrá lọ. Wọ́n ní bí mo bá sì pé ogun yóò sọ ní màá sì pé, bàbá sì pé orúkọ náà òun náà ni tí síwájú àkọ́kọ́. Gbogbo àdúrà tó bá fẹ́ gbà, orúkọ tó ṣe atọ́nà tó kọ́kọ́ gbà, tó àyájọ́ tá a kọ́kọ́ fẹ́ lò yẹn orúkọ Jésù ni. Màá sọ gbogbo ti fún tẹ̀dọ̀ ẹ̀ fún ìdí tá a fi ń lo orúkọ yẹn, màá mí lọ sí ìjìnlẹ̀. Àṣẹ tá a fi fún alátọ̀run ni, àṣẹ tó jáde ni, ó yàtọ̀ sí gbogbo wòlíì. Ẹnìkan ń sọ̀rọ̀ kan, ó ń fi Jésù wé Awólọ́wọ̀, ó ń fi Jésù wé Ṣàngó, ó ń fi Jésù wé nǹkan mi. Àánú ẹ ṣe mí, orúkọ kan ṣoṣo Jésù ti wà ká tó dá ayé. Gbà bí mo ṣe sọ fún ẹ yẹn, Jésù ti wà ká tó dá ọ̀run. Gbogbo ẹ̀ ni màá yànnà náà fún wa lónìí, so a lè mọ̀ bá a ṣe máa gbàdúrà tí àdúrà wa sì máa gbà. Ẹlòmíì gbàdúrà títí alọ́run ò dáhùn lóhùn, Ọlọ́run sì máa dá ẹ lóhùn, wrong way ló ń gbà, ọ̀gbà bó ṣe yẹ kó gbà. Lónìí inú àyájọ́ Bíbélì là ń lọ, bá a ṣe ń lu ọ̀rọ̀ Ọlọ́run láti gbàdúrà. Ṣùgbọ́n ohun àkọ́kọ́ ó ní orúkọ tó fẹ́ lò. Màá ṣàlàyé gbogbo ẹ̀ pátápátá tí ó yé wa. Kí ni à ń pè láyàjọ́ gan-an? Kí ni à ń pè ní ọ̀fọ̀ tá à ń pè yìí gangan? Kí ni à ń pè é? Gbogbo ẹ̀ pátápátá. Ṣùgbọ́n ẹ jẹ́ àkọ́kọ́ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run náà. Ẹ jẹ́ lọ sínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní. Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní. Ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà, òun náà sì wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ilé a dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ kò sí ohun kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé, ìmọ́lẹ̀ náà sì ìmọ́lẹ̀ nínú òkùnkùn biribiri, òkùnkùn kò sì lè borí rẹ̀. Ọkùnrin kan wà tí a rán láti ọ̀dọ̀ Ọlọ́run tí orúkọ rẹ̀ ń jẹ́ Jòhánù. Tẹ́ bá kà lọ ọ̀rọ̀ náà padà ó di ara, ó ń bá wa gbé. Ló sọ nísìn, ó ní ìyè ń bẹ nínú rẹ̀. Ó ń sọ̀rọ̀ nípa Jésù ni. Ó ní ọ̀rọ̀ náà tààrán jáde. Bóun mo ṣe mọ̀, ẹ já lọ sínú ìwé òwe. Ẹ já lọ ní ìwé òwe. Ẹ já lọ sí ìwé òwe orí kẹjọ. Ìwé òwe orí kẹjọ, Proverbs chapter 8. Yeah, I read from verse 22. Mo kà láti ẹsẹ̀ 22. Jésù ló sọ̀rọ̀ ń bí o, ó yà yín lẹ́nu. Ó ní Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ wá ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́. A ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀, tàbí kí ayé kí ó tó wà. Nígbà tí àwọn ọ̀gbun kò sí
a ti bí mi nígbà tí kò sí orísun tí ó kún fún omi, kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀. Ṣáájú àwọn òkè ni a ti bí mi, nígbà tí kò tí ì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí orí erùpẹ̀ ayé. Nígbà tí ó ń ṣe ìpìlẹ̀ àwọn ọ̀run, èmi wà níbẹ̀. Nígbà tí ó fi òṣùwọ̀n yíká lé ojú ọ̀gbun, nígbà tí ó sọ àwọsánmọ̀ lọ́jọ́ sókè, nígbà tí ó fi agbára fún orísun ibú, nígbà tí ó fi àṣẹ fún àwọn òkun kí omi rẹ̀ kí ó má ṣe kọjá ẹnu rẹ̀, àti òfin rẹ̀ fún ìpìlẹ̀ ayé. Nígbà náà ni èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́, èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo níwájú rẹ̀. Jésù ló ń sọ̀rọ̀ níbi tí a kà yìí. Jésù ti wà pẹ̀lú Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ wá. Ó ti wà pẹ̀lú Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀ wá ṣáájú iṣẹ́ Ọlọ́run. Ó nígbà tí ó ń fi ìpìlẹ̀ ayé lélẹ̀, ó ní kíyèsí èmi wà níbẹ̀. Nígbà tí ó ń dá àwọn ọ̀gbun jìgòdò, ó ní kíyèsí èmi wà níbẹ̀. Ó ní nígbà tí òkun kò sí, tí òkun kò tí ì sí, ó ní òun ṣe kí ni, òun wà níbẹ̀. Jésù wà níbẹ̀ nígbà tó ń dá àwọn nǹkan wọ̀nyí. Nítorí ìdí èyí, kì í ṣe pé ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ bí òun náà ni òun láṣẹ̀ṣẹ̀ rí Jésù. Ìṣẹ̀lẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ lóde ọ̀run ṣáájú ìbí Kristi. Ọlọ́run kọ́kọ́ rán ọba àfin kan tá ń pè ní Mekisedeki, ọba Sálẹ́mù, wá sí ayé. Ọlọ́run ṣètò ìgbàlà nígbà tí a ti lé èṣù kúrò lọ́run o, lẹ́yìn tí ogun kan ṣẹlẹ̀ ní ọ̀run, nígbà tí èṣù tó kó 1/3 àwọn áńgẹ́lì ọ̀run, ó kó 1/3 àwọn áńgẹ́lì, ó kó wọn láti lòdì sí Ọlọ́run. Ọlọ́run sì lé jáde kúrò lọ́run. Wọ́n ní èṣù wọlé ayé pẹ̀lú ìbínú ńlá, ni a sì sọ pé ègbé ni fún ayé, torí pé a lé olùfisùn sínú rẹ̀ pẹ̀lú ìbínú ńlá. Ọlọ́run wá wo pé gbogbo àwọn áńgẹ́lì pé ta láàrán lọ sáyé. Nígbà tí Mekisedeki ta rán wá sáyé pé ókè wá lọ gbàrin èèyàn láwọn, wọ́n sì ṣe gbogbo ètò ìgbàlà ayé, wọ́n kọ sínú ìwé ìyanu. Èṣù jí ìwé yẹn gbé mọ́ Mekisedeki lọ́wọ́, ó fi èdìdí méje dì í. Ìtumọ̀ èdìdí méjèèje yẹn ni wípé kọ́mọ̀ sí ìrètí mọ́ fún gbogbo all the inhabitants of the world, pé gbogbo ẹni tí ń bẹ láyé kọjá pé ègbé ni fún gbogbo wọn kọ́pátá. Ọlọ́run wa òun padà sọ́run. Mekisedeki ọba Sálẹ́mù tá à ń wí, ó wá sáyé, kò ní bàbá, kò ní ìyá, kò ní ẹbí, kò ní ìran, kò ní kankan, ọkàn wá as a divine person. Bọ́ kò lè ṣiṣẹ́ yẹn, ìyẹn ló tún padà sí ọ̀run láì lè ṣiṣẹ́ yẹn. Ọlọ́run wá pe gbogbo áńgẹ́lì òde ọ̀run jọ. Òkè ta ló fẹ́ lọ sáyé fún mi? Ta lẹni tó fẹ́ lọ gba ìrìn ènìyàn là? A ò rí ẹnìkan. Bọ́ bá ka ìwé Revelation chapter 5, ó nígbà náà ó ní èmi sì sọkún. Ẹjẹ́ àwo ibi tá à ń lọ lónìí. Ogun nana. Ẹjẹ́ àwo Revelation chapter 5, ìwé Revelation, ìwé ìfihàn orí 5, ìwé ìfihàn orí 5. Ẹ máa gbọ́. Ẹjẹ́ àká láti ẹsẹ̀ kínní. Mo sì rí ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà ìwé kan tí a kọ nínú àti lẹ́yìn, tí a sì fi èdìdí méje dì í. Mo sì rí áńgẹ́lì alágbára kan, ó fi ohùn rara kéde pé ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdí rẹ̀. Kò sì sí ẹnìkan lé ọ̀run tàbí lórí ilẹ̀ ayé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wo inú rẹ̀. Èmi sì sọkún gidigidi nítorí a kò rí ẹnìkan tí ó yẹ láti ka ìwé náà tàbí láti wo inú rẹ̀. Ọ̀kan nínú àwọn àgbà náà sì wí fún mi pé má ṣe sọkún, kíyèsí, kìnìún ẹ̀yà Júdà, gbòǹgbò Dáfídì ti borí láti ṣí ìwé náà àti láti tú èdìdí rẹ̀ méjèèje. Mo sì rí ní àárín ìtẹ́ náà àti àwọn ẹ̀dá alààyè 4 náà, àti ní àárín àwọn àgbà náà ọ̀dọ́ àgùntàn kan dúró bí èyí tí a ti pa. Ó ní ìwo 7 àti ojú 7, tí í ṣe ẹ̀mí 7 ti Ọlọ́run tí a rán jáde lọ sí orí ilẹ̀ ayé gbogbo. Ó sì gbá lé ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà. Nígbà tí ó sì gba ìwé náà
àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà àti àwọn àgbà mẹ́rìnlélógún náà wólẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn náà, olúkúlùkù wọn ní dùùrù àti aago wúrà tí ó kún fún tùràrí tí í ṣe àdúrà àwọn ènìyàn mímọ́. Wọ́n sì ń kọ orin tuntun kan wípé ìwọ ni ó yẹ láti gba ìwé náà àti láti ṣí èdìdì rẹ̀, nítorí tí a ti pa ọ́, ìwọ sì ti fi ẹ̀jẹ̀ rẹ ṣe ìràpadà ènìyàn àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo àti inú ènìyàn gbogbo àti orílẹ̀-èdè gbogbo wà. ìyẹn ni wípé ẹnìkan ṣoṣo tó yẹ tọ́lọ̀ fún ní àṣẹ àti agbára láti fọ́ gbogbo èdìdí yẹn, òun náà ni Jésù Kristi. Bẹ́ẹ̀ wọ́n bá ń parọ́ tàn ọ́, gbogbo fílọ́sọ́fì tó wù kán gbé kalẹ̀ fún ọ, wọ́n kàn ń tàn ọ́ ni o, wọ́n kàn ń tàn ọ́ ni o. ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí o. Kódà gan wọ́n ṣe débi wípé wọ́n fẹ́ blackmail Bible wípé Bible gan pé kì í sọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé bí èṣù ti fọ́ wọn lójú ẹ̀mí, ó fọ́ wọn ní ojú ọkàn láti ẹ̀tí mọ́ rí. They see, even today, many people see Christianity as a scam, which is the most blasphemous things. There are scammers all around. There's no doubt about that. But Christianity is Christianity. Christianity is Christianity. The Bible is Bible. The Word of God is the Word of God. And nothing change it. And nothing can tamper with it. Heaven may pass away. This world may pass away. The Word of God will never pass away unfulfilled. Ọ̀rọ̀ Ọlọ́run tàṣẹ ló jáde. Ṣẹ́rí tí a bá sọ wípé a fẹ́ lo àyájọ́ Bíbélì tó bá wà lórí àdúrà tó bá ti fàyè fún Jésù, tètè ṣe báyìí o láti yànnàná fún kò sọ́nà míì ju Jésù Kristi Olúwa lọ. Ó ní Olúwa, ó ní olùgbàlà ni. Àwa practicalize ẹ̀ arí ni a dẹ̀ ń sọ pẹ̀lú ìdánilójú ohun tí a gbàgbọ́ ni, to the glory of God. January this year ó pé 40 years tí mo ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa mi àti olùgbàlà mi. Ó sì ń jẹ́ fún mi, ó sì ń jẹ́ fún mi. Ohun tá a lè bóòsì ń pa ẹ̀ ni, àmọ́ a pè é láì mú nǹkan kan mọ́, ó sì ń jẹ́, ó sì ń dábìrà bẹ́ẹ̀. Ẹnìkan bá ń torí ẹnikẹ́ni tó bá ń gbé àdúrà, ètò àdúrà kan kalẹ̀ fún ọ, ìdí ẹ̀ tó fi láti máa kíyèsí àwọn alágbàgbà yìí nìyẹn o. Bí àdúrà bá ti di wípé a ṣiṣẹ́, iṣẹ́ wo lèèyàn kan lè dá ṣe? A ṣe iṣẹ́ kan, àwọn iṣẹ́ alágbọ̀n, àwọn iṣẹ́ olóyin, àwọn iṣẹ́ oríta, àwọn ìwé agéjù, iṣẹ́ babaláwo ni. Bàbá yẹn sọ fún ẹ, ọ̀rọ̀ Ọlọ́run ni kì í yé. Àgbọn yóò kọjá lọ, gbogbo iṣẹ́ olóyin yóò di asán, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run kò lè di asán. Àwọn tá ní kọ́ lọ wẹ̀ ní agéjù, wọ́n kú, wọ́n náà kú. Agéjù gan kò jò náà gbò báyá, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ó dúró títí láé. Òun la ṣe fẹ́ lo àyájọ́ Bíbélì ń sìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni kò jẹ́ kí àdúrà rẹ kó máa dúró lé lórí. Torí pé kí ni ìdí Ọlọ́run fi ń gbọ́ tiwa ni pé à ń gbà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, because àmọ́ constitution kan tó fẹ́. Mi bá gbàdúrà ń sìn pé Olúwa fún mi lówó torí mo fẹ́ fẹ́ yàwó kejì, Ọlọ́run ò ní dáhùn, kò ní í ṣe é. Tòun tí bá sọ fọ́lọ́run pé Olúwa mo fẹ́ kọ́lé ìjọsìn fún ọ, mo fẹ́ jẹ́ ìbùkún fún àwọn ènìyàn, mo fẹ́ tọ́jú àwọn ènìyàn kan, má sọ fọ́lọ́run, Ọlọ́run ó dá mi lóhùn. Tá bá gbàdúrà ń pa ìfẹ́, Ọlọ́run ó dáhùn. Ṣó ti yé wa? Nítorí ìdí èyí, àdúrà tá a fẹ́ gbà léni ó jẹ́ àwọn gbólóhùn àdúrà tó nípọn. A pè ní àyájọ́ Bíbélì. Kí ni à ń pè ní àyájọ́ gangan? Kí lóhun tí wọ́n ń pè ní àyájọ́? Kí ni àwọn àbùdá tí sẹ́rí ẹni tí ó bá lo àyájọ́ Bíbélì? Ó ní, that is, pray with the word of God. Lílo ọ̀rọ̀ Ọlọ́run láti gbàdúrà. Those that use the word to pray are those that have God kind of faith. Right? God kind of faith. Àwọn tó ń lo àyájọ́ Bíbélì, ọ̀rọ̀ láti gbàdúrà, àwọn ló ń lo irú ìgbàgbọ́ tí Ọlọ́run ń lò fúnra rẹ̀. Irú ìgbàgbọ́ wo l'Ọlọ́run ń lò? Ọlọ́run sọ wípé jẹ́ kí ìmọ́lẹ̀ ó wà. Ọlọ́run sọ nítorí pé kí ni? Ó gbàgbọ́ pé tóun bá ti sọ yóò ṣẹ bẹ́ẹ̀. Tóun bá ti sọ ó gbọ́dọ̀ come into manifestation. Ìgbàgbọ́ tí ó, that God kind
of faith. Let there be light. Okay. Let there be firmament, let there be this, let there be that. Ọlọ́run sọ nítorí pé Ọlọ́run gbàgbọ́ pé tóun bá sọ yóò rí bẹ́ẹ̀. Ọmọ tí kìnìún bá sì bí kìnìún ní ọjọ́ tó bá jẹ́ ọmọ Ọlọ́run ọjọ́ bàbá ẹ̀. Ìtí ìgbésí ayé kìrìsìtẹ́nì tó fi jẹ́ mírèkù tó fi ń dààmú ọ̀pọ̀lọpọ̀ ayé tí ò yé wọn mọ́ nìyẹn. When we begin to worship Jesus Christ, when we begin to bless Jesus Christ, they thought Jesus Christ and God are struggling for leadership. No. Tí o bá ti bless ọmọ, inú bàbá yọ sí. Tó o bá worship ọmọ, inú bàbá yọ sí. Ó ní bàbá fẹ́ ọmọ, ó sì fi ohun gbogbo lé lọ́wọ́. Bíbélì sọ fún wa, ó ní Jésù sì wá, ó sì wí fún wọn pé wòlíì wo ló tó sọ bẹ́ẹ̀. Ó sì wí fún wọn pé gbogbo agbára lí ọ̀run àti lí ayé àti fi fún mi. All power in heaven and on earth, even under the earth, has been given unto me after Jesus Christ risen from the dead. Ẹ má bínú ẹ pè mí padà. I'm on a program. Àwọn kan ń pè lọ́wọ́ báyìí. Ó ní gbogbo agbára lí ọ̀run àti lí ayé ó ní àti fi fún mi. Àti fi fún mi. Gbogbo agbára màá wá sọ àbùdá kíni fún wa àbùdá